ẹ̀rọ màmá ẹlẹ́yìn ọmọ Yorùbá sani ẹ̀rọ màmá ẹlẹ́yìn ọmọ Yorùbá sani ọmọ kìnìún wà wá rí ẹ̀rọ màmá ẹlẹ́yìn ọmọ kéré kéré. Ìkẹ́tì níwájú Oòduà University ìbẹ̀lẹ̀ ọ̀bá. Live and direct kò kí ṣe fake o ẹ rí báyìí express road ibẹ̀ la wà lọ́tún lọ́sì ṣe rí pé federal road la wà yìí we are communicating directly ṣe ti rí Yorùbá nation alájà no going back agbọ́dọ̀ bọ́ lóko ẹrú ṣe ti rí báyìí bó ṣe ń lọ ṣe ti rí ẹ rí i pé àwọn èèyàn ti ń jáde wọ́n ti ń jáde síta wọ́n ti ń tú yẹ́yẹ́ ṣe ti rí àwọn ìyá mi gan tún proud of it wọ́n tún proud pé ṣe àní tó wà ńlẹ̀ ṣe ti rí ṣe tuntun kọ́ Yorùbá gbọ́dọ̀ dá dúró Yorùbá nation no going back ṣe ń wo bó ṣe ń lọ direct ó ṣe eré o ṣe ti ń wo ẹ máa share ẹ máa like ẹ bẹ́ẹ̀ ṣe ń wo yẹn máa share ẹ kẹ́ máa like ẹ kó máa lọ bẹ́ẹ̀ ṣe ti rí ṣe ti ń wo àwọn èèyàn ò hide mọ́ wọ́n ní ọ̀dọ́ wọ́n ní we youth we are very lazy we are lazy type ṣe ti wá rí pé a lazy mọ́ báyìí ṣe rí pé a ṣe lazy youth ẹ tún rí ṣe tún ráwọn ìyá wa ẹ tún ráwọn ọmọ kéékèèké àwọn àgbàlagbà àháìdì ẹ̀ mọ́ ṣe tún ti rí ẹ máa wò ẹ máa fílẹ̀ ẹ ti ń wo bó ṣe ń lọ ṣe ti rí. Nǹkan ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ bóyá ń ṣẹlẹ̀ lélẹ̀ ṣẹ́ni live and direct ṣẹ́ni. lórí ìta ìtọ́jú lórí ẹ pé màmá ẹ lẹ́yìn màmá ẹ lẹ́yìn aṣọ́rẹ́ wọ́n wọ́n rẹ̀ ṣe sílẹ̀ kí bọ́bọ̀ máa kọjá bẹ́ẹ̀ máa bàtà ẹ pé màmá ẹ lẹ́yìn màmá àkọ́bí òṣùpá wọ́n sọ ẹ̀ wípé láìpẹ́ eléyìí o etí àná ti jí àsùnmọ́ kò sóorun ìyá straight ṣé ń wo ẹni báwọn èèyàn kan tún wò wá láti ta wọ́n wò wá lóríṣiríṣi ṣẹ́yìn náà wò no election 2023 is a mistake
zero agenda nìyẹn Yorùbá nation ó gbọ́dọ̀ hold ó gbọ́dọ̀ hold ó gbọ́dọ̀ hold ní ìsìn báyìí kò sí checking point tó máa check trailer yìí bó ṣe wáyé o kò sọ́lọ́pàá tó máa check àmọ́ tó wà nínú rẹ̀ ṣe ti ń rí ẹtí kẹ́tí tá à ń sọ gbogbo àwọn tá à ń sọ àti ń rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. Ṣé ń wo fíìmù ẹ wo tó ṣẹlẹ̀ ṣẹ́gun àwàdà mi nìyẹn rẹ̀ ṣe ti ní pé kò í ṣe wọ́n ní mọ́ àwọn èèyàn ti yarí aláàgbà mọ́ àṣẹrú mọ́ ẹrú tá a ṣe ti tó wọ́n ti kó wa lẹ́rú wọ́n ti gba change lórí wa wọ́n ti tà wá àwa láwa náà change tó kù yẹn àwọ̀ wà gbà á dẹ̀ lójú judiciously so now. Ilẹ̀ olómìnira ilẹ̀ àlàáfíà ilẹ̀ Yorùbá. Yorùbá ẹ̀dá kàròrò ẹ̀dá lòlò ẹ̀dá kàròrò ẹ̀dá lòlò ẹ̀dá lòlò ẹ̀dá kàròrò. Gbogbo inú pẹ̀tù náà sì lóbi ta tó padà sí o kẹ́tù ń wò yí o. Àwọn èèyàn ń ṣiṣẹ́ o, àwọn èèyàn sún wọn jókòó. Ilé ti yá, ẹ jẹ́ ká jẹ́ kán mọ̀. No more Nigeria. We are in zoo country. Zoo country. Nigeria 419 country. Bad government, bad leaders, full of animals, full of apes, with their obnoxious hearts. Kẹ̀tí ń wo kẹ̀tí rí àwọn ọmọ kéékèèké àtàgbàlagbà bí wọ́n ṣe ń tú jáde. Ṣé ẹ bó ṣe lọ? Kẹ̀tí rí. Kẹ̀tí ń wo. Ayé ò gbà mọ́. Àwọn èèyàn tú jáde, wọ́n tú yáyá, wọ́n tú yáyà. Lábẹ́ ìjọba ilé ìjọba ìjọba. Yorùbá la fẹ́ abẹ́ Yorùbá ni Yorùbá dádúrà àfẹ́ olórí kúkú kọ́ńtì táwa mọ́. Níta nídìí láti máa jà ẹ má jà ẹ má fún yín lówó ọpọlọpọ ẹ má tà àwọn èèyàn yín o ẹ má tà wọ́n o ẹ má fún yín lówó ẹni lọ́kàn pé Yorùbá lẹ́lẹ́ fi ṣe kì í ṣe ti Yorùbá ní ẹ dìbò fún o Yorùbá ìbò kọ́ là ń sọ o. Wọ́n yẹn ń sáré jù wọ́n yẹn ń sáré jù. Ṣé ẹ ti ń wo bó ṣe ń lọ? Àwọn èyí sáré náà ẹ sọ fún spirit. Bọ̀bọ̀ ìsàlẹ̀ jọ sọ fún àwẹ̀ ó ti ń speed jù náà. Ẹ jẹ́ ká maintain one lane. Ẹ jẹ́ ká maintain one lane.
ẹjọ single lane ẹja form single lane bàbá mi ìjókòó ẹ sì máa lọ náà kábí clear road ni single lane kúrò lọ́nà ẹ kó títì. àwọn bí oṣù kan fọwọ́ sọ̀rọ̀ wípé ìgbàgbọ́ wa nílẹ̀ Yorùbá mọ́ àbíjáde tó gbogbo ayé ti rí wa. àwọn bí oṣù kan fọwọ́ sọ̀rọ̀ wípé Yorùbá nation no going back, the struggle continue. Yorùbá nation, the agitation continue. Igboho for life. God bless you. Ẹ fún wọn flyer. Ó tó gbé lágbà. Ó ṣe wà yí àníṣe ń tó wà lẹ́yìn jù yẹn lọ. Ṣé tí ń wo bó ṣe ń lọ wá? Màá mi ẹ̀jọ̀ ẹ má bínú ẹ wo. Ṣé wo màmá mi? God bless you ya. Ìyálà tún jí ilé tí wáyà ẹ̀rù ọmọ Yorùbá máa ọmọ bàbá kí ni mú ẹṣẹ mọ tó mẹ. Ìyá ò òwérèké o. Òwérèké. Ọmọ ní bá gbé ọmọ òwúrọ̀ bàbá bàbá mi wà wá. Ọmọ òwúrọ̀ bàbá bàbá mi wà wá. Kíkó sọ ìjọba báyìí. Ọmọ òwúrọ̀ bàbá mi wà wá. ọmọ ẹ̀kọ́ àlejò. Okay. Yorùbá nation, no going back. Struggle continue. God bless you. Ṣẹ́tù tiri, ṣẹ́wó live, ṣẹ́tù tiri. Àwọn tó tún support wa ẹ̀tù tiri. Kò pẹ́ àwọn àláwọn wa tẹ́lá. Yorùbá nation. Àti gbogbo èyí tí ó wà tẹwà ní àdúgbò yìí, ohun tí ó gbé wá síbí báyìí ní èní ni pé àwa jẹ́ kí àwọn ọmọ Yorùbá ká mọ̀ wípé ìlú Nàìjíríà ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni kò dẹ̀ sí àyè fún ìjọba amúnisìn bí ẹrú bẹ́ẹ̀ ni Christian Muslim ẹ jẹ́ ká sí wọ́n papọ̀ bẹ́ẹ̀ ni Yorùbá nation dadi no going back. bẹ́ẹ̀ ni forget about Muslim or Christian. I know what it takes. We are no more slaves. We are no more slaving in our land. We are tired and exhausted. No more Nigeria. Tell them. No election. No. Yorùbá nation. No going back. Yorùbá nation now. Àwa jẹ́ kí àwọn ọmọ Yorùbá ká mọ̀ wípé ilé ti yá. Àwọn ọmọ Yorùbá ọmọ aládé ni wá. Bẹ́ẹ̀ ni. Kò yẹ kí ọmọ aláṣọ akó máa wà kísà. Bẹ́ẹ̀ ni. Kò yẹ kí ọmọ ẹlẹ́ran akó máa jẹ gúgúrú. Bẹ́ẹ̀ ni. Ṣé a rí àwọn ìjọba òṣèlú? Ọ̀jẹ̀lú ni wọ́n ń ṣe òṣèlú. Bẹ́ẹ̀ ni. Ìdí èyí ló mú ọjọ́ ni wọ́n fi parí pé kò sáyè fún olóṣèlú kankan ní 2022. Ìdílé Yorùbá nation náà bẹ́ẹ̀ ni. Yorùbá nation náà àwọn òṣèlú Fúlàní mọ́. Bẹ́ẹ̀ ni. Òṣèlú Haúsá mọ́. Bẹ́ẹ̀ ni. Olóṣèlú tó bá nítorí pẹ̀lú ìgbà ọ̀pọ̀lọpọ̀ alápọ̀wọ́dẹ̀ òní òfin ògúnlẹ́gbẹ̀ oṣù náà ló máa fẹ̀jẹ̀ wọn. Àwọn ọmọ
Yorùbá ẹjẹ́ ká sowọ́pọ̀ bẹ́ẹ̀ ni ẹjẹ́ ká dìde bẹ́ẹ̀ ni ká gbára sílẹ̀ kúrò nínú ọkọ̀ ọdún bẹ́ẹ̀ ni ọ̀nà máa ṣọ̀nà fún wa ọ̀nà máa ṣọ̀nà fún wa ọ̀nà máa fún wa ní education ọ̀nà máa fún wa ní health lórí irọ́ sàkà máa jẹ. àti débi tó bá ti lọ jẹ president wa tó bá ti wá dìgbà ẹ̀ wà ní wọ́n ti wà bẹ́ẹ̀ ni. ẹ̀yin gbogbo bàbá wa lọ́balọ́ba ṣe rí ẹ̀yin oníjòyè ẹ̀yin ìjòyè fẹ́dá 2022 ó ní ó fẹ́ ṣe election ní Ọ̀ṣun state as a governor election ṣe eré èèyàn ọmọ Yorùbá ẹ má sùn o. Èkìtì àtọ̀ṣun ni. Èkìtì àtọ̀ṣun ẹ má gba ẹni olóṣèlú ní ààyè ní ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ẹ má jẹ́ kó fún wa ní ẹrú mọ́ bẹ́ẹ̀ ni irọ́ náà pa fún wa bẹ́ẹ̀ gbogbo ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá tó má dẹ̀bọ̀dẹ̀ fún ilẹ̀ Yorùbá àwọn alálẹ̀ máa mú. àṣẹ Èdùmàrè gbogbo àwọn lọ́balọ́ba wa bẹ lẹ́yìn wa ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba náà ti dé wọ́n lè ti sọ fún àwọn tí wọ́n lè kí wọ́n sọ onídìí èyí à ń tẹ̀síwájú. Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. Ogun àgbẹ̀wò ọ̀ṣẹ́ ìjọba o. We need a freedom. Never happen here. See, we need a freedom. Freedom. We need a freedom. Ìgbòho sàmájọ́ bọ̀lá òkú bàbá ẹrú. Tó bá ti máa lábẹ́ máa yà ó àti wọ̀nyọ́. Òwò lè gbàgbé káwá máa lẹ́yìn jẹ́. Àbàbí pé àdínkù bá dùn tó mẹ́kù. Tàbí wèrè tó bá fẹ́ sọ̀rọ̀ bá máa rí. Wá ń bí sọ̀rọ̀ máa já sọ̀rọ̀. Ìgbò bàbá ẹrú. Ẹ̀ka ìsọ̀fún ó ti sáré. Ìgbòho sàmájọ́ bọ̀lá òkú bàbá ẹrú. Eléyìí tó lọ́mọ ogun tó ní sàárè ìbò bàbá ẹrú. Ìgbòho sàmájọ́ bọ̀lá. Máa wọ báyìí kò wá wọ mọ́tò. Àwọn mọ́tò yẹn. Okay, I'll sọ now. Kí ni kan náà? Àwọn yẹn ń pè fúláà ẹnu ọkọ̀ débi tó. Ìṣọ̀kan Ọmọ Oòduà TV pẹ̀lú Koiki Media gbogbo aláwà ní bíbáyì. Ohun tí àwa ọmọ Yorùbá fẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn wa Ìṣọ̀kan Ọmọ Oòduà TV ẹ̀yin náà wò ní ìsìn báyìí ẹ mọ̀ pé ìlú tí a wà ká tó rí iná fi ṣáàjì àwọn instrument wa lórí ìrìntàdẹ̀ wà báyìí sìn ní power bank kò sí kankan tá a fẹ́ fi ṣáàjì ẹ̀ láìpẹ́ láì jìnnà nísìn awareness dẹ̀ ṣì ń lọ fóònù wa máa lè wá pé gbogbo àwọn kámẹ́rà wa náà wọ́n ti lò so ẹ ní bínú sí wa bọ́ a ṣì wà pẹ̀lú yín ibi tá a bá ṣe dé tẹ̀ bá dẹ̀ rí wa wò mọ́ bí after a máa fún yín ní nǹkan tó kù so a kí wa a kú iṣẹ́ náà àwọn onílàákà èèyàn àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ọ̀mọ̀wé àwọn equipment tí a máa lò. àwọn ní ká sọ ó lè jẹ́ àwọn òṣèpọ̀ ọmọ kalẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà kájọ máa lọ sùkúrù ń bẹ̀. àwọn akọ ọmọ wọn lọ lé òkè òkun náà ǹjẹ́ yẹ kó máa rí bẹ́ẹ̀. Buhari kò ṣe méjì níjọ́ ní ó sáré gòkè òkun lọ ó lọ lọ gbàwòsàn ìwé ò bá ṣe orílẹ̀-èdè Nàìjíríà kò bá sí ilé ìwòsàn gidi ń bẹ̀ bá gòkè òkun lọ ìjẹ́jẹ́ kó máa rí bẹ̀ gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onílàákàyè àwọn olókòlò pípẹ́ ìlà ń bẹ́rù Yorùbá nation lábẹ́ ó ní solution sí ilẹ̀ káàárọ̀ oòjíire. Táíwò dúró. Ó máa dá sí gbogbo nǹkan ojú ó tẹ̀sí lọ wà ṣé kọ́ lọ fún mọ́tò.
Yorùbá nation. Wọ́n máa dó sójú títí express làwọn àjọ. Yorùbá nation no going back. Wọ́n máa dó sójú títí. Kọ́pọ̀ mi ò ní sẹ́ńpọ́n bó ṣe wà. Ẹ jọ́dá mọ́tò yẹn dà. Ìfẹ́ àti ìṣọ̀kan ilẹ̀ káàárọ̀ Mọ́tò òjì kejì yẹn dà lójú. táwọn wà nù ẹ̀ ó ti lọ. Ẹ má jẹ́ kí n máa parọ́ fún wa. Àṣẹ náà aṣọ mi fún yín lórí irọ́ gbogbo ẹ̀. Irọ́ ló bá Ẹ má lọ, ẹ máa gbé mi lọ́sí mọ́tò táwọn àṣẹ àjọ náà ti lọ. aṣọ mi gbogbo ẹ̀ lórí irọ́ ni. Ìjọba owó ò bá sọ orílẹ̀-èdè dáadáa. Wọ́n wá lọ ìlú Èkó láti lọ bá àwọn fẹ́ lọ pèsè ìlera. Ẹ jẹ́ ká yẹ àwọn ọlọ́pàá àwọn ètò bá àtọ̀ nílà káì. Yorùbá nation yìí lábẹ́ àwọn tá a mọ ìpìlẹ̀ṣẹ̀ wọn dáadáa. Yorùbá nation no going back. Ilé náà wọ́n máa ń túnṣe náà. Wọ́n mú gbogbo owó wa. Wọ́n fi ṣe téèni lọ Niger Republic. Ẹ dákun Niger Republic. Ìwọ́n sì ń jẹ wá lórílẹ̀‐èdè Nàìjíríà. Kúndé èyí àwọn ò fẹ́ mọ́. Yorùbá nation la fẹ́. I'm not going back this time around. Yorùbá ẹ jẹ́ ká ronú àbábá òṣèlú. Ìgbọ́wọ́ ọ̀sà. Sẹ́yìn Òṣùpá, ọba akọni, olójábọ̀ fún ọ. Níbo la ń lọ báyìí sí? Ok, ìṣọ̀kan ọmọ Oòduà TV a máa tún padà wá. A fẹ́ lọ sí another location. Ṣé o ti yá? Tó bá ti ẹ̀ sọ fún mi lè pa kámẹ́rà mi. Yorùbá ẹ jẹ́